did you do with my dad? How many times? 3 times a day. Dissolve! But like, I can't remember, but it's been long. Do you and your dad still talk till now? No, we don't. How many times did you and your dad have that link up? Okay, we did it for like 3 years. God, I'm shocked. How did that happen? He's just so attractive, and I find him really, really attractive. Obviously, I just had that urge. You still want to do the do it? No, No, not anymore. not anymore. Do you have a boyfriend? Yes, I do. Sherry, mo ti sọ̀rọ̀ kan tí ó dàbí ọ̀rọ̀ ìrí. Mo ti sọ̀rọ̀ kan tó dàbí ọ̀rọ̀ ìrí tí mo sọ fún yín nípa obìnrin kan tó sọ wípé òun lòun fún bàbá òun ní nǹkan tó ń bá bàbá òun sùn. Woman yẹn sọ wọn sí Nàìjíríà nísìnyí wípé bàbá àwọn kò fọ́ ìlọ pẹ̀lú bàbá àwọn fún bàbá àwọn ní nǹkan tí ìgbà tí àwọn ò sí nílé àwọn fi kan sínú kí ni fún bàbá àwọn pé bàbá àwọn bá wọn lájọṣepọ̀ ọjọ́ bá wọn tó wá tí sẹ́ǹsì wọn padà bàbá àwọn láti mú àwọn lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n yìí bàbá àwọn ibẹ̀ làwọn wá gbé títí tí bàbá àwọn ò kí ń fẹ́ láti fojú kà wọ́n. ṣé rí kò sí nǹkan tá a fẹ́ máa fi rọ́ pa láti máa ok ọmọ yìí ní ìsinmi báyìí kò sí nǹkan tó fẹ́ fún un tí nǹkan yóò bá ṣẹlẹ̀ sí kò ní wá tàwa sọ kò yẹ tí ì rí pé nǹkan tó ń sọ pé nǹkan tó lágbára ni ṣé kò mọ́ sọ fún yín wípé ibi tí ayé ń lọ ní ìsinyìí àwọn nǹkan tó ṣe pé ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ó ti ṣẹlẹ̀ sí pẹ́tipẹ́tipẹ́tipẹ́tipẹ́ àmọ́ tó pé àwọn kan wà tó pé wọn láǹfààní àti sọ gbogbo táìmù tí wọ́n kébì náà lọ ṣẹ́ lọ́dọ̀ èèyàn yẹn pé ìgbà tí wọ́n lọ gbóúnjẹ fún bàbá yẹn tó ń ta púùlù a máa ní kí n máa tẹ nǹkan ọmọkùnrin òun ṣùgbọ́n can I say it out? I can't say it. pé ìgbà kan tẹ́gbà àwọn àbúrò mi ta yọ sí sínú ilé ọmọ láńlọ́ọ̀dù ọkùnrin ó wọnú kiri ó mú ọwọ́ ẹ̀ ó fẹ́ fi yẹ pàǹtì mi pé kó fẹ́ fi yẹ pàǹtì báyìí tí mo tají tí mo pariwo báyìí mo rí náà tí mi wọlé àti àǹtí mi wọlé tó bẹ̀rẹ̀ pé kí ló ṣẹlẹ̀ tí mo sọ pé wọ́n fẹ́ gbé àbúrò mi ṣọ́fẹ́ gbé àbúrò mi ni tí mo ní ẹnìkan fẹ́ gbé bìdùn ṣọ́fẹ́ gbé bìdùn ni wọ́n fẹ́ gbé nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn bòdè níyì ẹ̀ka ìgbà yẹn ó máa lo ẹlẹ́nu àti sọ̀rọ̀ pé lágbájá fẹ́ bẹ́ẹ̀ lájọṣepọ̀ Ọlọ́run kan yọ mí kúrò nínú àwọn nǹkan yẹn ni àbí gbà tí pé mo sọ pé pàtàkì wà nífẹ̀ẹ́ bọ̀dá sí ìbúrò àbí lórúkọ bọ̀dá yẹn náà tó gbé àgé fún mi pé kí n báwọn lọ sí kí lọ bọ́n kí n báwọn gbé lọ sí tọ́lẹ̀tì kí n lóyè àwọn ń bẹ̀ tí mo jẹ́ tí mo gbé sílẹ̀ mo mọ nǹkan tó fẹ́ ṣe mo gbàgbé àgé yẹn sílẹ̀ mo sáré bọ́ síta àwọn èkó ń bèrè pé ṣé ẹni kò báwọn gbé sí tọ́lẹ̀tì àbí tí wọ́n bá ti máa ṣe báwọn yẹn wọn ò ní máa bèrè question yẹn ẹ̀dì yẹn mú àbí ti máa nǹkan tó wà akílò tó wà lẹ́gbẹ́dá ó ti pẹ́ ọ̀rẹ́ tí mo sọ ní sí go is over 20 years the one I'm talking about akílò then ìgbà yẹn mo wà ní mo ṣe tán èmi náà ti ṣe tán school tipẹ́tipẹ́ o yes ọ̀rẹ́ tí mo sọ ní sí is over 20 let me say 20 years agbántara mi o so that man want to mo wà lẹ́sẹ̀ mo fẹ́ lẹ́sẹ̀ 3 so third time mo lọ ṣiṣẹ́ ń bẹ̀ so I worked with him full office ni so àwọn kankan ṣẹlẹ̀ so the man want to have me I'm going to be a team ọkùnrin many things like that tó pé àlè sọ síta mo wá sọ fún yín ìsìn pé ẹ má gbàgbé o ní tó wà láyé ní ìsìn gbogbo ẹ̀yin ọkùnrin ẹ lọ tó wọ ọmọ yín bọ́ sọ o kí kò wọ́n kí ṣe nǹkan fún àwọn ọmọ kéékèèké yìí wọ́n máa ń ṣe kí sí kò wọ́n kí bá àwọn ọmọ kéékèèké yìí sùn o wọ́n máa ń ṣe fún àwọn ọmọ kéékèèké yìí náà o àmọ́ wọ́n máa ń ṣe fún wọn àmọ́ àwọn èèyàn máa ń sá fún family problem ẹ má sọ síta ẹ fẹ́ disgrace ẹ bí èèyàn sọ fún mi wípé àbúrò bàbá òun ó bóun lájọṣepọ̀ ó fóun lóyún ó lóun sì bí ọmọ òun wọ́n sì bó àṣẹ síkírìtì mi ì tí ì sọ́dọ̀ àṣọ story yẹn wọ́n sì bó àṣẹ síkírìtì ọlọ́run bọ́ ní bóun ṣe bímọ yẹn wọ́n sọ pé ọmọ yẹn kú story kan tá tó fẹ́ sọ tí mo tó fẹ́ sọ nísìn tá ti ẹni ẹ ti gbé story yẹn fún mi mo tí mo fẹ́ gbé gbà ni mo ń rò tó bímọ gbogbo ọmọ ẹ̀yìn tó bí lọ́kọ ẹ̀ máa sọ pé ọmọ ti kú ọmọ òde kú tó bá ti ń díẹ̀ tẹ̀ bá ti gbọ́ ọmọ lọ ibo náà ń gbọ́ ọmọ lọ ta náà ń gbọ́ ọmọ fún ẹ wo ilé tá a wà yìí ó kún fún nǹkan tí kò yé anybody kò yé yín kò yé mi ẹ̀jẹ̀ àgbà ká mú ayé tá a wà yìí nígbà náà bá sọ pé yá ká ṣe kí ni ká ní mo kàn fẹ́ bèrè lọ́wọ́ yín ni pé
bí ìdájọ́ ń bẹ àbí ìdájọ́ ò sí ìdájọ́ ń bẹ àbí ìdájọ́ ò sí ó mọ ohun tó dáa láti ṣe ó mọ nǹkan tí ò dáa láti ṣe tèmi nìyẹn.